Àkú dédé àkókò yìí ìròyìn ajá balẹ̀ yín náà rèé ní ìkànnì Samfatis Radio TV, ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó, ìkànnì tí gbé yín débẹ̀ tí ò kì í já yín bọ́lẹ̀, tí já yín bẹ́tà, tí ò ní sọ di létà, tí tẹ̀ sí yín létí tí èyí tẹ́ ti tẹ̀ pé gbogbo bàbá yìí torí yín la fífìdí ti àpótí. Òní ni ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹrin ọdún 2024, léyìí tó bọ́ sí ọjọ́ Monday, ọjọ́ ajé. Gbogbo wa la máa rí ajé jẹ, la máa rí ajé mu. Ajé máa wà pẹ̀lú wa títí láì tí ò ní fi wálẹ̀, àti àánú Ọlọ́run ọba eléyìí pẹ̀lú ìbùkún. Abídèmí Yusuf lórúkọ mi o, ọmọ sọ̀pọ̀lọ̀ kó gbóhùn nílé ọmọ nípa àlélu ọmọ alété ìjọba. Ọmọ yẹn ọ̀bọ́kàrẹ̀ yẹn abara funfun ọkà abara mìnìjọ, ìyẹn ní apá abibẹ̀ yẹn. Ẹ ti mọ̀ wá ẹ mọ̀ ṣe wá wípé kókó inú ìròyìn lákọ́kọ́ mú wá ní ìkànnì Samfatis Radio TV, ìròyìn ajá balẹ̀. Lẹ́yìn kókó ọ̀hún la mọ́ bá dọ́gba mú téyì tó yẹ pé a wà jẹ́yìn tiwa mọ̀ pé ń ṣẹlẹ̀ ní àhín níbi bí gangan o. Ẹ gbọ́ ẹjẹ́ á bẹ̀rẹ̀ lórí ibi bí ní ìlú Abia, ó mọ̀ ti dogun ó ti dọ̀tẹ̀ o. Wọ́n ní ọmọ ológun kan eléyìí tó rì nínú omi ní ilé ìtura kan ní Abia, ó mọ̀ ti dá wàhálà alẹ̀ o, tó fi di pé kódà ọ̀rọ̀ yìí kan máníjà ilé ìtura yìí, kí ló kàn án àti pé bó ló ṣe ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ gbọ́. Dandan báyìí ni kẹ́ ẹ gbọ́ o. Ìgbìmọ̀ NLC Nigeria Labour Congress àti TUC wọ́n ti gba iye owó kan fún minimum wage pẹ̀lú ìjọba. Èló lowó ọ̀hún tán ní ó kéré pin òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè ó mọ̀ gbà, ẹ gbọ́ gbogbo ẹ̀. Kò dín kò dẹ̀ léléèyàn 12 tó farapa níbi ìkọlù burúkú eléyìí tó orílẹ̀‐èdè Iran tí wọ́n kọlù ta ni, ẹ gbọ́ orílẹ̀‐èdè tí wọ́n kọlù tó fi di wàhálà yàásó. Gbogbo ẹ̀ la máa já yín sí gangan o. Ní ìpínlẹ̀ Benue, olùdúpò gómìnà ní ẹgbẹ́ òṣèlú APC wọ́n mọ̀ ní àwọn agbébọn wọ́n wọbo wọ́n wọlé ẹ̀, kódà wọ́n kó àwọn nǹkan kan lọ. Àwọn nǹkan wo? Àwọn nǹkan abẹ̀mí ni o. Wọ́n dẹ̀ ń béèrè fún owó tó tó owó lórí kíni, ẹ gbọ́ gbogbo ẹ̀. Dandan báyìí ni kẹ́ ẹ fetí kò. Èèyàn 3 kú 5 ṣèṣe, wọ́n dẹ̀ tún gbé 5 míì níbi àwọn ẹni ibi kan tí wọ́n parọ́ pé nǹkan báyìí Yorùbá nation làwọn, tí wọ́n èyí dẹ̀ ṣe ń tán pera wọn. Wọ́n wọ ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí iná lọ ṣe, ẹ gbọ́ gbogbo ẹ̀. Màtàwálì ó ti bú àwọn àgbààgbà ní Òkè Ọya, ó ní ẹ yé sọ̀ǹtẹ̀ rí mọ́. Kí ló ní wọ́n ń sọ tí wọ́n rí? Kí ni ó kan Màtàwálì? Kí ló kan Tinubu? Kí làwọn àgbààgbà ìpínlẹ̀ Òkè Ọya lọ́hùn ní àríwá ṣe gangan? Ẹ má kánjú, ajá balẹ̀ náà ni ó já yín. Ẹ gbọ́ nílùú Màdúgùrí ní ìpínlẹ̀ Borno, agbófinró kan rèé léléyìí tó tún para ẹ̀. Kí ló ṣẹlẹ̀ àti pé kí lè para ẹ̀? Ẹ gbọ́ o. Ajá balẹ̀ ó já yín bẹ́tà tí ò ní sọ di létà. Sẹ́nitọ̀ lọ́gbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Edo, Sẹ́nitọ̀ Uogbingide, ẹ gbọ́ ó darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú mi. Ẹgbẹ́ òṣèlú wo? Ẹ gbọ́ òun náà. Dandan ni kẹ́ ẹ gbọ́. Dandan báyìí lówó orí, dandan ni ṣòkòtò fi wọ ìdí. Ẹ rí ọ̀kan gbòógì nínú àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ Binance eléyìí tí ń jà rìn lẹ́nu ọjọ́ mẹ́ta wípé ó fẹsẹ̀ fẹ́ wọ́n mú ó dẹ̀ sá mọ́ wọn lọ́wọ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wọ́n mọ̀ ti ṣe kí ni wọ́n ti wá o. Wọ́n ti wá dé ìlú kan. Ìlú ọ̀hún bẹ́ẹ̀ bá gbọ́ ìlú ọ̀hún ẹ̀ lànà. Ibẹ̀ ni wọ́n wá lọ báyìí tí wọ́n dẹ̀ ní níbi nǹkan tó ń lọ. Ọ̀kan nínú àwọn olùgbanigbẹ́rù bá mi já síbí, bá mi ṣe kinní kan, ọmọ tó jẹ́rìí tako Emefiele o. Ó ní Emefiele ẹ wojú mi kẹ́ ẹ nírọ́ ni o. $3 million káàṣì
ẹ wojú mi kẹ́ ẹ nírọ́ ni ẹ ní kí ló fi jẹ́ kí ló fà á gbogbo ẹ̀ ní ajá balẹ̀ máa já yín bẹ́tà tí ò ní sọ di létà gbogbo ẹ̀ la máa jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí o léléyìí tí àníjà yín tàn mọ́ wọn ni ọmọbìnrin kan rèé nílùú Èkó eléyìí tí tírélà oníkọ̀ǹténà ìkúnlẹ̀ abiyamọ o kí ló ṣẹlẹ̀ sọmọbìnrin ọ̀hún gbogbo ẹ̀ lẹ́gbọ́ o gbogbo ẹ̀ nìròyìn ajá balẹ̀ máa já yín gangan ìyẹn ní apá bíbẹ̀ yẹn ní igun bíbẹ̀ yẹn. Ọmọbìnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan Princess Owowo ó fìtàn balẹ̀ gẹ́gẹ́ bí obìnrin àkọ́kọ́ nílùú UK ní kí ló sọ ẹ gbọ́ ajá balẹ̀ ó jẹ́ gbọ́ ajá balẹ̀ ò ní já yín tàn mọ́ ẹ jẹ́ ń fi eléyìí káàdì ẹ̀ ńlẹ̀ yẹn níbi kókó inú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Germany nínú líìgì German Bundesliga láti bí ọdún mọ́kànlá tí kọ Bayern ti ń gba líìgì tí pé òun nìkan ni o wọ́n ti bìgún ẹ̀jẹ̀ lọ́dún yìí ikọ̀ míì ti gbà níkọ̀ o à ń bọ̀ wá bí ibẹ̀ yẹn à ń bọ̀ wá gun bẹ̀ ẹ jẹ́ máa bẹ lẹ́yìn ká fi máa wọnú ìròyìn ajá balẹ̀ gangan ká fi máa bára wa ṣe kíni kí ìròyìn ajá balẹ̀ ó máa tẹ̀síwájú fún títí àárọ̀ tòní ẹ gbọ́ ìkànnì Samfatis Radio TV náà lẹ́tí ń láǹfààní àti mọ́ gbọ́ ìròyìn yìí o lélẹ́yìí tí ńlá ti kẹ́ tí ń dùn lọ́wọ́ ẹ bá wa subscribe sórí YouTube wa kẹ́tẹ́ Samfatis kẹ́tẹ́ subscribe ẹ gbádùn wa tó ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Abia ní ìpínlẹ̀ Abia ní Umuahia wọ́n ní ilé ìtura kan ń bẹ níbẹ̀ o eléyìí tí wọ́n ní ọmọ ológun kan léyìí tó lọ lọ́ọ̀jì ẹ̀mọ̀ kéèyàn lọ gbafẹ́ pẹ̀tọ̀ ẹni àjọ ọmọ ológun ò ní àmọ́ gbafẹ́ wọ́n ní ọmọ ológun yìí wọbẹ̀ o nígbà ó wọbẹ̀ ó béèrè fún swimming pool wọn pé ẹ jẹ́ ń gbọ́nú swimming pool o ẹ jẹ́ kí n láǹfààní àti gba atẹ́gùn ara mi kí n jayé ara mi ọ̀rọ̀ ọmọ ṣiṣẹ́ déédéé dandan ni kó lásìkò ìgbádùn wọn ní inú swimming pool yìí náà ni ológun yìí wọ̀ o wọ́n lérè ní àwàdà ní àṣé òmómi wẹ̀ àṣé gbogbo sójà orí ilẹ̀ kọ́ náà mọ̀ ṣe ń lúwẹ̀ẹ́ nú omi o wọ́n ní lọ́wọ́ kan báyìí ní kí á mọ́ sáré ní sójà yìí mọ̀ rí ó mọ̀ rí débi páwọn èèyàn ò dẹ̀ súnmọ́ bẹ̀ tí wọn ò tètè mọ̀ wípé sójà ti rí àwọn wò pé sójà sáwọn àmà sọ ọmọ ológun ni kó mọ́tò di wàhálà o wọ́n ní ìgbà ọmọkùnrin máa rí báyìí eré ni àwàdà ni irọ́ ni àwàdà ni eré ni wọ́n ní sójà yìí mọ̀ bá bẹ́ẹ̀ ó mọ̀ bá lọ ó mọ̀ bá bẹ́ẹ̀ lọ o wọ́n lélẹ́yìn ni ó wá mú àwọn yòókù ẹ̀ wọnú òtẹ́ẹ̀lì ọ̀hún wá ń gbà wọ́n gbọ́ pé níbi bíi ẹ tó pàkánú àwọn ní sùn láìpẹ́ yìí ní tìpínlẹ̀ Bayelsa kí ló dé gan kí la ṣe fún yín ni wọ́n bá pe máníjà òtẹ́ẹ̀lì ọ̀hún ọ̀gbẹ́ni Achimugo James Etube ilé ètè pé láti ìpínlẹ̀ Kogi lòun ti wá tóun ti wá ṣiṣẹ́ ń bẹ̀ o wọ́n ní gbà wọ́n pè wọ́n ní tọ̀ wá ń bíbí yìí ó súnmọ́ wọn ni wọ́n bá ní kí ló ń wò ní ẹ má bínú ẹ jọ̀ọ́ torí pé òun ò mọ̀ wípé wọn bá ọ̀gá ò mọ omi wẹ̀ àti pé kóun mọ̀ dúró tì wọ́n àti gbọ́ pé òun wà ń dúró tì wọ́n kán lè gbádùn ara wọn ń lòun fi kúrò wọn ni kí kú òyìn ti kó bọ́ báyìí wọn ni wọ́n bá bẹ̀rẹ̀ sí nà eré ni àwàdà ni wọ́n ń tọ́jú ọmọkùnrin wọ́n ní wọ́n tọ́jú ẹ̀ débi wípé wọ́n ní àfìgbà tó gbẹ̀mí mi o wọ́n nígbà tá a bá dẹ̀ wò ó dáadáa pé sójà ológun èyí tí ó wọnú omi tó pé kò mọdò wẹ̀ tó mí gbé lọ yìí àbá ń sọ̀rọ̀ nípa Emmanuel Chidiebere Onyemereche wọ́n ní eléyìí tó wá láti Nigeria Defence Academy wọ́n ní òun ló bá omi lọ ní hòtẹ́ẹ̀lì Damgreti Hotel Swimming Facility ìyẹn ní àyà túsìdì ọjọ́ 9 oṣù kẹrin tá a wà yìí wọ́n ní ìyẹn ní ọdún ìtúnu àwẹ̀ kú ọ̀la o àwọn láwọn ọmọ ológun ti wá kọtí sórí kínní yìí pé ara ló ta wọ́n ara burúkú wá lèyí tó ta wọ́n yìí wọ́n nítorí wọ́n ti ń sọ o wọ́n ní kò yẹ kán ṣe é bẹ́ẹ̀ inú sì wọ́n bí àmọ́ bí wọ́n ní bẹ́ẹ̀ lẹ́sẹ̀ bá ń jìyà olódodo bá pín bẹ́ẹ̀ gbọ́ ta lè lẹ́sẹ̀ ta lè olódodo lédè kúkúrú àwọn ọmọ ológun
wọ́n wọ òtẹ́ẹ̀lì kan ní ìpínlẹ̀ Abia, wọ́n na máníjà abẹ̀ pa nítorí wípé ìkànnù wọn lọ lọ́ọ̀jì ó dẹ̀ ń gbafẹ́ ibi títí ń gbafẹ́ ọ́stírímù ibẹ̀ náà ló bá lọ lórí wọn bá ní máníjà lọ́pàá àfìgbà tán tọ́jú ẹ̀ lọ́rùn Alákìíje. Ó dínú ẹgbẹ́ òṣèlú Nigeria Labour Congress àti kìí ṣẹgbẹ́ òṣèlú bá a bá ń sọ̀rọ̀ nípa Nigeria Labour Congress ìgbìmọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí ni àti Trade Union Congress ìyẹn TUC wọ́n ní wọ́n ti bá ìjọba àpapọ̀ sọ̀rọ̀ pé tọ̀ ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ orílẹ̀‐èdè yẹn Bọ́lá Ahmed Tinubu lórí awuyewuye wípé owó òṣìṣẹ́ èyí tó kéré jù fún ìjọba lórílẹ̀‐èdè yìí a fẹ́ kó jẹ́ iye kan ní àtijókòó àti wá gbé ìmọ̀ pọ̀ láàrin bàbá yìí pé 615,000 bẹ́ẹ̀ bá ti lè san fún owó òṣìṣẹ́ ìjọba èyí tó kéré jù ní ẹ wò ó kò sí wàhálà kò sí fìtínátì ẹ máa báṣẹ́ yín lọ o láàrin àwa àti yín kò sí ìjà mọ́ o. Wọ́n ní ìgbìmọ̀ TUC àti NLC Nigeria Labour Congress NLC pẹ̀lú Trade Union Congress TUC wọn ni bẹ́ẹ̀ bá ti lè máa san 615,000 rọ́pò 30,000 tẹ́lẹ̀ fẹ́ máa fún owó òṣìṣẹ́ ìjọba èyí tó kéré jọ níbo ta ni ó gbàrú ẹ̀ kò sẹ́ni tó lè gbàrú ẹ̀ lọ́wọ́ yín ìtawà fẹ́ 615,000 ìgangan ni a fẹ́ lápá abẹ́bẹ̀ yẹn. Wọ́n lélẹ́yìí ìjọba àpapọ̀ náà ò tí ì fọ èsì o ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ yìí TUC NLC wọ́n ti jókòó wọ́n ti conclude wọ́n dẹ̀ ti sọ ẹ̀hónú wọn bẹ́ẹ̀ bá ti gbà lórí pé ẹ̀ mọ̀ fún wa níye láti ọjọ́ kìíní oṣù karùn-ún tó bá ti lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kò sí ìjà kò sáwuyewuye ìjọba ẹ̀ máa jẹmọ̀ láti yín lọ ní apá bíbẹ̀ yẹn ní igun bíbẹ̀ yẹn. Ó di ìlú Iran torí wọ́n ní ó tó èèyàn 12 tí pé ó kú òǹgbẹ́nu sọ́hùn ó mọ̀ fara ṣiṣẹ́ yánnayànna o lórí ìjàmbá wàhálà kan eléyìí tí wọ́n ní orílẹ̀-èdè Iran tó lọ́ǹchì ẹ̀ ìyẹn sí orílẹ̀-èdè Israeli bàbá ń sọ̀rọ̀ nípa ilé ọjọ́ sátidé ìjẹta eléyìí tó kọjá yìí. Wọ́n ní wàhálà àwọn ọjọ́ 13 oṣù kẹrin ni wọ́n lọ́ǹchì ẹ̀ nígbà tí agbẹnusọ àwọn ọmọ ológun ìlú Israel ìyẹn Admiral Daniel Hagari tó ń confirm ọ̀rọ̀ yìí níjọ́ Sunday àyà àná pé ìjẹta àná la mọ̀ rí wàhálà yìí ìyẹn àná sátidé bẹ́ẹ̀ ní ṣe ń sọ ní àyà àná Sunday pé Iran ni o wọ́n ní wọ́n ti fáyà àwọn nǹkan burúkú kan àwọn nǹkan wàhálà àwọn nǹkan ìdààmú ìfáyà tó máa fáyà ẹ̀ báyìí káwa ó tó wẹ́yìn wo wọ́n ní nǹkan ti bàjẹ́ o nǹkan ti bó ti ó ti polúkúrú muṣù wọ́n ní ṣùgbọ́n àwa náà wàá sùn àwo lóòótọ́ èèyàn bíi 12 ó ti ṣe kínní wọ́n ti fara ṣèṣe yánnayànna tí pé àwọn kan náà gbẹ̀mí ó gbèkú lọ́wọ́ ẹ̀bùra ṣùgbọ́n àwa náà ti ṣe ní fire for fire dollar for dollar naira for naira ni wọ́n bá ń gbọ́ do me and do you man no go first ni o torí pé àwọn náà ti ṣe kínní ọwọ́ kan báyìí làwọn náà gba ẹ̀san nídìí èyí ẹ fi Iran ńlẹ̀. Agbẹnusọ àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Israel òun ló ń sọ gbọ́ ọ̀rọ̀ yìí pé Iran mọ mẹ̀mẹ̀ ẹ̀yin ọmọ ológun Iran ẹ mọ̀ wípé irinṣẹ́ ń bẹ lórílẹ̀-èdè Israel náà o bẹ́ẹ̀ bá yìn wá ẹ bá wa náà ìyẹn ní akọ ẹ gbọ́ abẹ́ gbọ́ ẹ fẹ́ gbà ẹ ńlá gidi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Ìròyìn ajá balẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Sampatis Radio TV tẹ́tí mọ̀ bí ẹni mo wò ó àwọn ọmọ agbébọn àwọn òkómi ẹran sílé ẹṣin wàhálà Nigeria Limited wọ́n ní wọ́n mọ̀ wọ agbègbè kan nìyẹn ní ìpínlẹ̀ Benue nínú ilé olùdíje ẹgbẹ́ òṣèlú APC tó fẹ́ ṣe gómìnà ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Benue wọ́n ní wọ́n wọlé wọ́n dẹ̀ palẹ̀ ìyàwó ẹ̀ mọ́ wọ́n ní wọ́n gbé ìyàwó bẹ́ẹ̀ ni wọ́n tó gbé ọmọ ọ̀dọ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa olùdíje inú ẹgbẹ́ òṣèlú APC ilé tó ti jẹ́ olórí òṣìṣẹ́ fún gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Benue yẹn chief of staff tẹ́lẹ̀ fún gómìnà àná ní ìpínlẹ̀ Benue wọ́n ní wọ́n wọlé ẹ̀ wọ́n wọnú ilé rẹ̀ lẹ́yìn tí wọ́n ní wọ́n ń gbé ní along Mobil Barracks welfare quarters road ní Makurdi o wọ́n nígbà wọ́n wọlé ẹ̀ ní ọjọ́ Jímọ̀ jẹrin yìí ìyẹn Jímọ̀ ọjọ́ 12 gangan nìyẹn
oṣù kẹrin ní aago 6 ìrọ̀lẹ́ ni wọ́n ní wọ́n wọlé ọmọkùnrin yìí o. Nígbà àwọn ó débẹ̀ wọ́n ní wọ́n bá ìyàwó àtọmọ ọ̀dọ̀ wọn ìyẹn Mrs Abigail Kashimana Obude, wọ́n dẹ̀ mú ọmọ ọ̀dọ̀ náà Patience Ogute. Wọ́n ní àwọn méjèèjì ni wọ́n ní ẹ wọnú ọkọ̀ bẹ́ẹ̀ bá wọnú ọkọ̀ ẹ̀ á fìbọn fọ́ orí yín o. Wọ́n ní àwọn yẹn ò ṣe méjì torí pé wọ́n ní ẹ̀yà àwọn tó wá àwọn 5 ni. Wọ́n ní 5 géńdé ọmọkùnrin ni wọ́n o. Wọ́n nígbà wọ́n dẹ̀ ti ìyàwó àti ọmọ ọ̀dọ̀ sínú ọkọ̀. Nígbà wọ́n kó wọn lọ tán wọ́n ní wọ́n bá mú aago, wọ́n pe ọ̀gbẹ́ni Obunde. Ṣé ẹ mọ̀ wípé ìyàwó ẹ̀ ó sàmọ̀ nọ́mbà ọkọ̀ ẹ̀ lórí, ọ̀yá tẹ nọ́mbà ọkọ̀ ẹ̀ síbí. Wọ́n nígbà àwọn ó tẹ nọ́mbà ọkọ̀ sọ́dọ̀ àwọn jàǹdùkú yìí, wọ́n bá pèpè tọ̀ hello sẹ́yìn ní Obude. Wọ́n ní ó ní bẹ́ẹ̀ ni èmi ni, àti kó ìyàwó àtàwọn olóhùn mọ̀ òun ti mọ̀ sẹ́yìn lẹ kó wọn, ọ̀dà àwa la kó wọn o. Ǹjẹ́ o fẹ́ rí ìyàwó rẹ̀? Ó ní òun fẹ́ rí wọn wù òun ti ṣe wàhálà ni wàá lọ wá 100 million naira 100 million naira 100 million. Wọ́n ní 100 million yẹn ni bàbá yìí gbọ́. Ó di wẹ́rẹ́jẹgbẹ̀ wọ́n ní nǹkan ṣe pé ń bo lòun ti fẹ́ 100 million. Ẹ ṣàánú òun, ẹ gbàdúrà òun, ẹ wàánú ṣe fóun, ẹ jẹ́ kọ́lọ́run ó lò yín fún òun lórí pé ìtúsílẹ̀ àwọn ìyàwó àtọmọ. Ẹ wò òun ò lè parọ́ fún yín, 100 million naira kò sí nílẹ̀. Wọ́n níbẹ̀ làwọn aráabí ti pa aago àfi wẹ́tẹ́ni. Wọ́n ní ọ̀gbẹ́ni Honorable Obude wọ́n ló bá mẹ́yìn lọlẹ̀. Àwọn èèyàn sáré gbé bàbá gìrìgìrì kí láadé, kí ló ṣẹlẹ̀? Ó di ilé ìwòsàn kí ló dé? Ju gbogbo ẹ̀ lọ, àwọn ajínigbé ní ìpínlẹ̀ Benue wọ́n ti wọlé olùdúpò díje gómìnà ní inú ẹgbẹ́ òṣèlú APC níbẹ̀ o. Eléyìí tí wọ́n ní wọlé síbẹ̀ wọ́n kó ìyàwó, wọ́n dẹ̀ mú ọmọ ọ̀dọ̀ pétọ́ bàbá rí òbẹ̀ àfikínì kan ṣe ẹ̀yìn ọkọ yín ọkọ ọ̀wọ́ tá a kó yìí àtọmọ ọ̀dọ̀ yóò mọ̀ bí ó ṣe fi 100 million lẹ̀ láti gbà yín lápá abẹ́hùn. Ó di ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìlú Ìbàdàn. Wàhálà mọ̀ ṣẹlẹ̀ rẹ́rẹ́ run nípínlẹ̀ Ìbàdàn gangan. Wàhálà burúkú ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ìbàdàn o, níbi tí wọ́n ní kòlékòdẹ̀ dín ní èèyàn 3 lè tó gbèkú lọ́wọ́ ẹbọra ní ìfanáfaṣù tí àwọn 5 míì tọwọ́ dẹ̀ tẹ̀ wọ́n wípé ẹ̀yin aláìdẹ níbí. Wọ́n ní àwọn wọ̀nyí pera wọn ní àjàfẹ́tọ̀ọ́ ọmọ Yorùbá pé Yorùbá nation kìíní kan àwọn ní agitators Yorùbá nation o. Wọ́n ní wọ́n wọ sẹkítẹ́rìàtì ìyẹn iléeṣẹ́ olú ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lélẹ̀ tí wọ́n ní wọ́n wọbẹ̀ láti lọ ṣe ìjàmbá. Ṣùgbọ́n hero ní tènìyàn ṣiṣẹ́ tọ́lọ́run o. Wọ́n ní eléyìí ló wá mú National Leader of Yoruba Self-Determination Movement YSDM Professor Akintoye àti Yoruba Nation activist Chief Sunday Igboho bàbá dami ẹ̀kún ọkọ̀ rọ́pò. Wọ́n ní àwọn méjèèjì ńgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn lábẹ́ ìṣàkóso ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tó ní wọ́n lẹ́yìn lẹ́ra àwọn táwọn mú wọn lọ́mọ Yorùbá nation làwọn. Wọ́n ní Professor Akintoye àti Chief Sunday Igboho ti declare pé ń bo wọn ẹ̀ sára wa àwọn òpó mẹ́rin dà sílẹ̀ ṣe àwọn ẹni bí ni o. Àwọn tó fẹ́ máa lo ọ̀rọ̀ Yorùbá nation láti máa da àlàáfíà omi ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí orílẹ̀-èdè Nàìjíríà rú ni o. Ẹ mú wọn dáadáa, ẹ tọ́ṣọ̀ wọn o. Wọ́n máa padà jẹ́wọ́. Wọ́n ní báyìí wọ́n ní ọmọbìnrin kan bẹ́nu àwọn yìí. Wọ́n lélẹ̀ tó pe rẹ̀ ní Modúpẹ́ Onítìrẹ Abíọ́lá. Wọ́n ló sọ pé ìyàwó MKO Abíọ́lá òyìn olóògbé ni òun. Wọ́n lẹ́ni yìí náà ń bẹ níbẹ̀, ń bẹ lára àwọn tí ń rú agbára tó nítorí òun gangan ni bí aṣíwájú tó líìdì wọn o, tí wọ́n fi wọ sẹkítẹ́rìàtì. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ kẹ̀kẹ́, ṣùgbọ́n àdúpẹ́ fọ́lọ́run ọba o, wọ́n rí láburú ṣe o. Wọ́n ní olóyè Chief Sunday Igboho ti wá sọ̀rọ̀ pé ń bo òun ò lè ẹ́fà bá wọn lọ́wọ́ nú àwọn nǹkan burúkú yìí láyé. Òun owó bàbá dámì ẹ̀kún ọ̀pọ̀ rọ́pò, òun ń bẹ lọ́dọ̀ ìyàwó òun táwọn jọ ń gbádùn ara wọn níbo. Gbogbo àwọn ọmọ Yorùbá nation kò sí èyí tó jẹ́ pé aláàbọ̀ làákà inú wọn o, kò sóní jàgídíjàgan, kò sóní wàhálà tí a ṣerú nǹkan báyìí. Àwọn tẹ́ ẹ mú yìí, èyí tó pe rẹ̀ ní Dúpẹ́ Onítìrẹ ìyàwó Abíọ́lá àti àwọn ẹmẹ̀wà ẹ tọ́ṣọ̀ wọn, ẹ ṣe wọn bí ọṣẹ ṣe ṣojú. Pé ẹ bá ṣe wọn dáadáa
wọ́n jẹ́wọ́ gẹ́gẹ́ bí Chief Sunday Igboho ṣá bí bàbá yìí ṣe sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ aláṣẹ àtolùdarí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé pé àwọn tẹ́ ẹ mú tó wọnú ọ́fíìsì gómìnà wáyìí ẹ nà wọ́n ẹ bá wọn wí ní tó bá ṣe lẹ́tọ̀ọ́ ẹ ṣe fún wọn bẹ́ẹ̀ yóò wọ́n á jẹ́wọ́ pé ibi báyìí ni àwọn ti wá ní apá ibẹ̀ yẹn. Ó di ọ̀dọ̀ Màtàwálè mọ̀ ti nàka burúkú ìka àléébù sí àwọn àgbààgbà àwọn kíni olórí ní ìpínlẹ̀ Benue àbí káàkiri ní òkè ọya jàre ẹ̀jẹ̀ ń kó lákòókò wípé tọ̀ ní òkè ọya ní àríwá lọ́hùn ní aláìdáni o torí láìpẹ́ wọ́n ní àwọn àgbààgbà ìyẹn ní àríwá wọ́n máa ń sọ̀rọ̀ wípé àwọn àbámọ̀ burúkú páwọn dìbò fún Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ eléyìí tó wọ orí ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tó kọjá ní ìbò yìí tó gbé wọlé ní oṣù kẹta wọ́n ní àwọn kábàámọ̀ ṣùgbọ́n Màtàwálè bá a bá sọ̀rọ̀ nípa Minister of State for Defence Bello Matawalle ó mọ̀ ti bú wọn o ó ní kàtàkàtà lẹ́ ń sọ àfi bí ẹni tí ó pé ọ̀rọ̀ kan ń jábọ́ sí yín lẹ́nu ẹ̀ ń wí síta ni tí ì bá wá ṣe pé èèyàn kan jẹ́ ọ̀fọ́nú àbí òpònú àbí ojú yín ò sí ń bẹ̀ ni ó yẹ kẹ́ ẹ rí àwọn nǹkan mèremère tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ní abẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ní ṣùgbọ́n ẹ̀ ní fẹ́ rí bẹ́ẹ̀ bá rí ẹ̀ ní fẹ́ sọ torí pé tí ń bẹ́nu yín tí ń bẹ lọ́kàn yín ò ní jẹ́ àwọn èrò burúkú wọ́n ní ṣé ẹ ti gbàgbé abẹ́ gbàgbé nígbà tí ìkan nínú àwọn agbẹnusọ ìgbìmọ̀ kẹta mọ̀ sí NEF ìyẹn Abdulaziz Suleiman sọ ní ọjọ́ Tuesday yìí pé láti dìbò fún Tinubu gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ó ní àṣìṣe burúkú táwọn ṣe ni táwọn òdẹ̀lẹ̀ tó tún rà ṣiṣẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ láyé òun àti gbogbo ìgbìmọ̀ àgbààgbà ní òkè ọya o ṣùgbọ́n Màtàwálè ní ojú ń dùn yín ojú yín tàǹfẹ́ lẹ̀ ń wò tàǹfẹ́ lẹ̀ bójú yín bá wà ríran dáadáa ni ní máa sọ kàtàkàtà yìí tẹ́ ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ bí ọ̀fọ́nù wí rí pé Tinubu ní ìgbà ọ̀tun àrà ọ̀tun ó ti ń dé láyé Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ààrẹ ẹ̀yin owó Nàìjíríà àti pé ìgbà wo Tinubu gorí oyè tẹ́ ẹ ti ń wá mírèkù láàrin oṣù mélòó kì í pọ́dún kan bàbá ṣe lọ sí ẹbọ nísìn oṣù tí ń bọ̀ ní ọjọ́ 21 31 oṣù tí ń bọ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ pé ọdún kan tí Tinubu gorí oyè o ẹ ti wá ń complain ẹ ń wá mẹsáyà kí láàdé ẹ̀yin wọn yí ẹni ibi nìyín Màtàwálè ló ní ẹ máa lajú ẹ bóyá títí tá bá ti rí pómù tìǹú ń kọ́ ẹ̀ẹ́dẹ́jú rẹ̀ báyìí kẹ́ ẹ rí mú lápá àbí ibẹ̀ yẹn nígun bí ibẹ̀ yẹn Tinubu ń ṣe bẹ́ẹ̀ o Màtàwálè ló sọ bẹ́ẹ̀ fáwọn àgbààgbà ní òkè ọya ní àríwá pé ẹ̀yin ń sọ pé Tinubu ò ṣiṣẹ́ tẹ́ ń bá tún gbọ́rú ẹ̀ èmi Màtàwálè ń bá yín fa wàhálà. Ó di ìpínlẹ̀ Borno ní Màdúgùrì wàhálà burúkú fìtìnátì mọ̀ tó ṣẹlẹ̀ níbẹ̀ o wọ́n ní níbi tí ọlọ́pàá agbófinró kan eléyìí tí wọ́n ní ó gba ẹ̀mí ara ẹ̀ o wọ́n ní ọmọkùnrin ọlọ́pàá ní agbófinró ni wọ́n ní ó dẹ̀ gba ẹ̀mí ara rẹ̀ èyí tí wọ́n ní wọ́n bá ẹ̀mí ọ̀hún wọ́n ní wọ́n bá nínú ilé tí ń gbé ní àárọ̀ sátidé ìjẹta ọjọ́ 13 oṣù kẹrin tá a wà ìyẹn ní ìjẹta wọ́n ní àwọn alábàágbé ará àdúgbò ni wọ́n kàn wípé ọ́fíìsà ọmọbóde wọ́n lélẹ̀ tí ń bẹ ní station Gwange Division of Borno Police Command wọ́n ní ńgbà àwọn rí kó bòde ni wọ́n wò ó pé ẹjá lọ wò ó wọ́n ní kanú àwọn alábàágbé ẹ̀ ládùúgbò tí wọ́n jọ ń gbé ìyẹn Wulari Jerusalem area of Maduguri wọ́n lóun ló pariwo síta ní agbègbè Layi Bayan Wulari Jerusalem wọ́n ní ìyẹn ló pariwo pé ilẹ̀kùn wà ní títì o àtẹ̀yìn ganan ti tì í láti bíjọ́ mélòó kílódé àárí ọ̀gá ọlọ́pàá ṣùgbọ́n gbà táwọn èèyàn ò fi rọ́ọ̀ṣì tí wọ́n bẹ̀rẹ̀ sí ń já ilẹ̀kùn tí wọ́n kílódé òkú arákùnrin ni wọ́n bá ní inú ilé wọ́n ní wọ́n ní igbó tó fà kò yí ẹnì kankan o kódà orúkọ ọlọ́pàá ọ̀hún fi síta o gbàmọ́ níta kàmọ́ ni wípé wọ́n bá òkú ẹ̀ eléyìí tí wọ́n bá ní inú ilé tí wọ́n dẹ̀ rí pé èèyàn kọ́ ló pa ilé yìí odidi ọlọ́pàá kí wá ló lè ṣẹlẹ̀ tó bẹ́ẹ̀ kí ni ìṣòro tó lè máa kojú tá a fi agbófinró fi wá ṣerú nǹkan báyìí ìyẹn fún ààrẹ tó ní wọ́n ní
ilẹ̀ẹ́lẹ̀ lórí inú yàrá tí ń sùn gangan ni wọ́n ti bá òkú ẹ̀ ní inú ilé ẹ̀ ńgbà tí wọ́n wọnú ilé gangan. Wọ́n ní ilẹ̀ẹ́lẹ̀ ni wọ́n ti bá òkú rẹ̀. Ó ní agbára ní apá àbí ibẹ̀ yẹn. Wọ́n dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ìwé ẹ̀ náà tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbègbè Ògbómọ̀ṣọ́ eléyìí tí wọ́n ní ọlọ́pàá kan náà Gbọ́láhàn Oyèdèmí eléyìí tí wọ́n ní ìjọ Monday tó lọ yìí Monday ìjẹjọ yìí wọ́n ní ni wọ́n bá òkú tiẹ̀ náà nínú ilé tiẹ̀ náà o ní eléyìí tí igbákejì kọmíṣánná ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fi léde pé ìkànnú àwọn ọlọ́pàá náà tó ti gbẹ̀mí ààrẹ o eléyìí tí wọ́n ní CID tiẹ̀ ní òun Criminal Investigation Department ní Alágbọ̀n lẹ́kọ̀ọ́ ibẹ̀ ni ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n ọmọ Ògbómọ̀ṣọ́ ni tí wọ́n dẹ̀ ní ó ti ṣiṣẹ́ gan pọ̀ rí pẹ̀lú gómìnà àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn Adébáyọ̀ Àlàó Akálà fódìdí oṣù 11 tí Akálà kọ́kọ́ lò gẹ́gẹ́ bí ààrẹ ní àkọ́kọ́ ńgbà yẹn ní ẹ̀bá rántí ńgbà tí ìṣàkóso ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi kúrò lọ́wọ́ Ràṣídì Adéwọ̀lú Ládọjà. Wọ́n lọ́mọkùnrin yìí Gbọ́láhàn yìí Oyèdèmí wọ́n ti jọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n òun náà pokùnso ní kí ló dé táwọn agbófinró fi ń ṣe báyìí. Èyí la fẹ́ sọ pé ń ṣẹlẹ̀ kí ló dé sọ ìlú náà ló le tó yìí. Ẹ dákun ẹ dábọ̀ o ẹ má jẹ́rú èyí ó mọ kọ́ńtínú ẹjọ́ ẹ bá wa wáwó ẹ̀ bọ́lẹ̀ o ẹni tí bá tún rorú èyí lọ́kàn yálà agbófinró àbó ògbó nǹkan kan ró ẹ jọ̀ọ́ abẹ̀yìn ni yóò dà nǹkan ó dùn yóò lárinrin. Ìpínlẹ̀ Ẹdó ni mo wà báyìí Ẹdó ìpínlẹ̀ Ẹdó bẹ̀ẹ̀nẹ̀ wọ́n ní sẹ́nítọ̀ tó ti fìgbà bí ẹ̀ẹ̀mejì tó ti lọ ṣojú Edo South nínú abẹ́ òṣèlú People's Democratic Party Sẹ́nítọ̀ Matthew Uhogide wọ́n ní ó tún ti di kàǹpù o bàbá ẹ̀ tún ti jápa ó ti bọ́ sínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress yẹn APC. Wọ́n ní tẹ́ bá dẹ̀ wo bàbá yìí ẹ̀ẹ̀mejì ló ti sáàfù lọ́ndà ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí sẹ́nítọ̀ eléyìí tí wọ́n ní ọjọ́ sátidé yìí níbi ayẹyẹ kan tó wáyé ní ìlú Benin ìyẹn olú Ẹdó. Wọ́n ní ọjọ́ sátidé ọjọ́ 13 oṣù kẹrin ìyẹn ìjẹta. Wọ́n ní ibẹ̀ ni bàbá yìí ti ní ṣe rí èmi tẹ́ ń wò yìí èmi gẹ́gẹ́ èmi sẹ́nẹ́tọ̀ Matthew Uhogide mo ti fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ọ̀fíṣíálì délé ìtẹ pé APC ni mo darapọ̀ mọ́ báyìí. Wọ́n ní bàbá dẹ́gbàgbé pé ìdìbò gómìnà ń bọ̀ ní ìpínlẹ̀ Ẹdó. Wọ́n ní governorship election ní pẹ́mọ́ ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀dọ́. Wọ́n ní àbí gbogbo èyí ni bàbá yìí rò pọ̀ ni tẹ́ fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ ó wò ó pé ó ti mọ bí ọ̀rọ̀ máa sọ sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ o kò sẹ́ni tó ti lè sọ wípé àbí ọwọ́ Adams Oshiomhole náà ní sì ń lọ lọ́wọ́ torí pé ọ̀kan gbòógì nínú àwọn olórí inú ẹgbẹ́ òṣèlú APC ni o. Wọ́n ní kò tí ì yé ẹnìkankan ṣùgbọ́n ní báyìí ó ti fi ẹgbẹ́ òṣèlú PDP ó ti darapọ̀ mọ́ APC ṣáájú ìbò eléyìí tí ń bọ̀ ní ìpínlẹ̀ Ẹdó ìbò gómìnà láìpẹ́ yìí ní apá bíbẹ̀ yẹn ní igun bíbẹ̀ yẹn ní sẹ́ńtà bíbẹ̀ yẹn. Ẹ̀yin tí ìròyìn ajá balẹ̀ náà ní tẹ̀síwájú ní ìkànnì Samfatis Radio TV ìkànnì tẹ́ ti mọ̀ bí ẹni mowó ẹ bá wa subscribe ẹ kàn lọ YouTube kẹ́tẹ́ Samfatis Radio TV ẹ bá ti débẹ̀ subscribe gbogbo ìròyìn wa ẹ máa like ẹ máa comment kẹ́ ẹ lè enjoy ẹ̀ dáadáa ẹ jẹ́ àjọ kọ́mọlùbọ̀. Ó di ọ̀dọ̀ ìkànnú àwọn ìgbìmọ̀ kan gbòógì inú ìgbìmọ̀ Binance ni o executive eléyìí tí wọ́n ní wọ́n ṣàwọn owó kọ̀ọ̀kan wọ́n jẹ owó wọ́n dẹ̀ ń ṣe owó bálabàla wọ́n ń ṣe àwọn money laundry iléeṣẹ́ yìí tó kalẹ̀ sí ìlú Nàìjíríà níbí bíi wọ́n ní ọ̀kan nù wọn ìyẹn Nadeem Anjarwalla eléyìí tí wọ́n lò fẹsẹ̀ fẹ́ tí wọ́n kọ́ mú pé aláyé wá sọ tẹnu ẹ̀ ṣùgbọ́n gbà wọ́n mú kọ̀wé nǹkan kan o bó ṣe bọ́ tàbí wọ́n fi sí nìyẹn ló bá sá lọ. Wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ àwọn tí ń ṣe àkóso yẹn àjọ EFCC Economic and Financial Crime Commission EFCC wọ́n ní wọ́n ti trace ọ̀gbẹ́ni ìlọ Anjarwalla wọ́n ní Nadeem Anjarwalla nígbà wọn ó trace ẹ̀ ó di yanyan ìlú Kenya. Wọ́n ní Kenya wọ́n ti trace àṣẹ ará Nairobi ni ọmọ Nairobi ni wọ́n ní
nígbà tí wọ́n sọ wọ́n bá ní wọ́n ti lọ fẹjọ́ sùn iléeṣẹ́ ọlọ́pàá kan yẹn Kenya Police Service. Wọ́n ní wọ́n ti tọ̀ àwọn yẹn lọ Nigeria Police kìíní náà tẹ̀lé wọn, Police Force EFCC tẹ̀lé wọn pé tọ̀ à ń wá ọmọ kan o, a dẹ̀ mọ̀ pé bí ìlú wọlé sí ọ̀kan gbòógì inú ìgbìmọ̀ Binance ni ilé tó jẹ́ kan nínú àwọn executive wọn, nǹkan báyìí ló ṣe, ṣùgbọ́n a ní kó wá wí tẹnu ẹ̀ lágbé àfi sí àfi wáyé ló bá ya lọ. Ẹ wò ó, wọ́n ní àwọn ọlọ́pàá àti gba àwọn ìgbìmọ̀ yìí nílùú Kenya ti wá ní ẹ fọkàn yín balẹ̀. Ẹ wò ó, àwárí bẹ́ẹ̀ ní Kenya ló wà, ṣùgbọ́n ṣe mọ̀ pé Kenya yìí ṣojú kan. Kenya bí Nàìjíríà ṣe pọ̀ ní Kenya náà pọ̀, àbí kò wúwo létí yín ni ó pọ̀. Àbá yín mú jántọ́ báyìí tó ráwà náà ò lè fọwọ́ mọ́ irọ́, a lè gba irọ́ mọ́ra. Wọ́n ní àbá yín mú jántọ́ àfàlẹ́ yín lọ́wọ́ ìbẹ́lú Kenya, ẹ̀yin ẹ mọ̀ fọ́. Wọ́n ní nígbà tí àwọn ìgbìmọ̀ Kenya Security Agency àti Kenya Police wọ́n láwọn máa darapọ̀ mọ́ àwọn Kenya Authorities àti Interpol láti ṣe kíni, láti mú ọmọkùnrin dá padà wá sórílẹ̀-èdè Nàìjíríà kó wá jẹ́ àwọn ẹjọ́ àti ẹ̀sùn tó ní. Bẹ́ẹ̀ ni alága ìgbìmọ̀ EFCC bàbá sọ̀rọ̀ nípa Ọlá Olúkáyọ̀dé, bàbá yìí náà fẹ̀rọ̀ kún ní ẹ dákun bẹ́ẹ̀ bá lè ṣe inú wa ó dùn, torí pé ìlú tí ò sí ẹ̀ṣẹ̀ ni ò sí òfin o, eléyìí ẹ̀ṣẹ̀ wà, òfin dẹ̀ gbọ́dọ̀ wà. Bí èèyàn bá ti ṣẹ̀ dandan ni kó jìyà ẹ̀ṣẹ̀. Níta dẹ̀ ń bí ni ó lè padà jàre, ṣùgbọ́n kò dúró mọ́. Definitely ó jẹ̀bi ọ̀rọ̀ yìí ló fi méré Anjáwálà ẹ bá wa mú un wá, léyìí tí àwọn ìgbìmọ̀ ọlọ́pàá agency àtàwọn tí lòdì sí nǹkan tí ò bá ti tọ́ wọ́n ti fọkàn wọn balẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé à ń mú bọ̀ ń bẹ́ Kenya, ẹ mọ̀ fọ́ ọ̀dọ̀ wa ló wà, dandan ní ká bá yín mú sí kó báyìí sí ọ̀dọ̀ yín. Ẹ gbọ́, ó di ọ̀dọ̀ Godwin Emefiele, olórí olè Emefiele. Bàbá ń sọ̀rọ̀ nípa olórí ilé báǹkì àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà kan Central Bank of Nigeria, gọ́vnọ̀ tẹ́lẹ̀ yẹn Godwin Emefiele, eléyìí tí ilé ẹjọ́ ti dá pé wọ́n lè gba béèlì pẹ̀lú 50 million naira kó mọ́ lọlé kó mọ́ tilé wá jẹ́jọ́. Nǹkan yín ni dispatch rider, ẹ mọ àwọn tí wọ́n lọ kó nǹkan ó ti yé yín ní apá ibẹ̀ yẹn, torúkọ ẹ̀ ń jẹ́ Monday Ọ̀zásùwà, ní ọjọ́ Jímọ̀ ọjọ́ 12 oṣù kẹrin ìjẹrin yìí nílé ẹjọ́ kan tí ń bẹ ní Èkó, níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ Emefiele pé tọ̀ láǹfààní àti yọ̀ǹda béèlì ẹ̀ abá ti rí 50 million. Wọ́n ní ọmọkùnrin Monday Ọ̀zásùwà yìí nítọ̀ Emefiele ẹ wojú òun bàbá, gẹ́gẹ́ bí òun fẹ́ ṣẹ̀rí òun ò lè jẹ́rìí rádaràda, Ọlọ́run rí òun ó dẹ̀ rí ẹ̀yin náà o, òun ti bá yín gbé $3 million káàṣì rí, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́, tẹ pé ẹ ń sọ fóun pé kóun máa gbé lọ sí àwọn ibìkan káàkiri, àbí òun parọ́? Ọ̀zásùwà òun ló sọ bẹ́ẹ̀ o, nígbà tó jẹ́ wípé àwọn ìgbìmọ̀ EFCC wọ́n ní lábẹ́ agbẹjọ́rò ìgbìmọ̀ EFCC Rótìmí Oyèdépò, wọ́n ní àwọn ni wọ́n lọ wá dispatch rider yìí. Wọ́n ní báǹkì àpapọ̀ kan, báǹkì kan tá a mọ̀ sí Zenith Bank, wọ́n lóhun ni wọ́n gbé owó yìí lọ, ṣùgbọ́n ọ̀rọ̀ padà tó bẹ́ẹ̀ yọ ni irọ́ owó tí ń gbé kiri yẹn kó tó di gómìnà ní ìyá 2001 ní gbówó láìlà ìlàláò láìlà. Ẹ wo Ọ̀zásùwà ní òun ti gbọ́, àmọ́jú gbogbo ẹ̀ lọ òun bá Emefiele gbé $3 million táwọn ń gbé kí, tí pé ọ̀gá rẹ̀ tí ò dẹ̀ bójú mu nínú òfin, àwọn ń gbé owó ọ̀hún àwọn ń gbé kiri. Bóyá nígbà tí bàbá fi wà ní sẹ́nẹ̀tì, bẹ́ẹ̀ bá gbàgbé pé Godwin Emefiele òun náà ṣiṣẹ́ ní Zenith Bank kó tó di pé ó di gómìnà fún ilé ìfowópamọ́ àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ju gbogbo ẹ̀ lọ, ọmọkùnrin jẹ́wọ́ Ọ̀zásùwà ó ní Emefiele tẹ́ ń wò yìí kò ṣẹ̀ṣẹ̀ máa ṣèwà jìbìtì money laundry à ń ṣe àlà, torí pé tipẹ́tipẹ́ lòun ti bá bàbá yìí gbé owó ńláńlá tí òun ti máa bá a rù kiri ní apá ibẹ̀ yẹn. Ẹ gbọ́ $3 million, ẹlẹ́dàá mi má jẹ́ mọ́ fetí gbọ́ owó àbí mọ́ fẹnu kà á lásán, jẹ́ kó jẹ́ tèmi náà. Ìṣẹ̀dá mọ́ wò mí ràn, jẹ́ kémi náà bá wọn lówó láyè, orí ọlọ́lá ni ó sórí tèmi náà, mọ́ ṣe é ní orí ìyá o, mọ́ ṣe é yé owó ní tí mọ́ ní lọ́rùn jẹ́ ní lápò ní. Ẹni ọdún 24 kan rèé, obìnrin ní Princess Owó Olúchukwu, ọjọ́ jẹ́ 24 years of age, ilé tó fi ìtàn balẹ̀ ní ìlú UK nílùú London o. Wọ́n ní
obìnrin àkọ́kọ́ láti Nàìjíríà tó máa ṣe kíni eléyìí tó jẹ́ wípé ó máa jẹ́ obìnrin àkọ́kọ́ ìyẹn ọlọ́pàá obìnrin tó máa jáde ní UK Royal Military Academy, obìnrin àkọ́kọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà tí ó graduate kúrò ní UK Royal Academy. Wọ́n ní èyí ló wáyé ní ọjọ́ Jímọ̀ eléyìí tó lọ ìjẹrin ìyẹn April 12 ọjọ́ 12 oṣù kẹrin. Wọ́n nígbà tí Princess Owowo Oluchukwu lélẹ́yìí tẹ́ pé wọ́n ṣe ayẹyẹ àti àjọyọ̀ pé ó ti yege ó ti jáde o ìyẹn ní Matches King Challenge eléyìí tá a mọ̀ sí Royal King Academy Royal Military ìyẹn UK Royal Military Academy Sandhurst. Wọ́n ní ibẹ̀ lọ́mọbìnrin yìí ti ṣe kíni ló ti kàwé jáde. Wọ́n ní láti bí ọdún 1950 gbogbo ọmọ Nàìjíríà ń jáde ńbẹ̀ lóòótọ́ o. Wọ́n ní àìmọye àwọn lọ́gàálọ́gàá ọmọ ológun ńláńlá lórílẹ̀‐èdè tó pé wọ́n ti gbabẹ̀ kọjá. Mélòó la fẹ́ kà nù èèyàn Adípèlé. Wọ́n ní ara wọn ní irú ààrẹ orílẹ̀‐èdè nígbà kan rí Yakubu Gowon. Wọ́n ní bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kò sóbìnrin láti orílẹ̀‐èdè Nàìjíríà tó ka ìwé ẹ̀kọ́ jáde ní Royal Military Academy. Wọ́n ní ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ Princess Owowo Oluchukwu wọ́n ní ó jẹ́ ọmọbìnrin àkọ́kọ́. Wọ́n lélẹ̀ tó yẹ pé 2018 ló darapọ̀ mọ́ wọn láti ìpínlẹ̀ Kaduna. Wọ́n lọ́dún kejì ló wà ní ìpínlẹ̀ Kaduna yẹn NDA Nigeria Defence Academy ilé tí ń bẹ ní Kaduna lọmọbìnrin ti bẹ̀rẹ̀ ní ọdún 2018. Wọ́n lọ́dún kejì ló wà tó fi di pé wọ́n appoint ẹ̀ tó gba appointment letter ọ̀hún sí Cadet Lances Corporal. Wọ́n lélẹ̀ tó sáfù ọdún 4 ṣùgbọ́n ọdún 5 ni wọ́n appoint ẹ̀ sí róòlù Company Senior Under Office Challenge CSUO lélẹ̀ tó jẹ́ pé ju gbogbo ẹ̀ lọ báyìí wọ́n ní wọ́n jọ gba àwọn àti obìnrin bíi méjì kan ni tí àwọn yẹn náà jẹ́ bíi alájọ ṣiṣẹ́ níbẹ̀ ṣùgbọ́n wọ́n ń báṣẹ́ ọ̀hún lọ ní academy ọ̀hún. Ṣe rí ọdún 4 pé ló parí academy wing ẹ̀ gẹ́gẹ́ bíi pé ó fojú sí ìwé ẹ̀ dáadáa tẹ́lẹ̀ fún ní ọ̀nà ní biological science ìyẹn ní apá àbí ibẹ̀ yẹn. Ṣe rí Owowo Princess Oluchukwu yìí òun náà mọ̀ sọ̀rọ̀ o. Ó nínú mi dùn ara mi mọ̀ yá gágá kí n jẹ́ obìnrin àkọ́kọ́ pé mo jẹ́ obìnrin àkọ́kọ́ láti orílẹ̀-èdè Nàìjíríà tí ó jáde ní Royal Military Academy. Ó ní ẹ wò ìkésekése lẹ́rí ẹ̀yìn èèyàn ní dáadáa látọwọ́ òun o. Kàsàkàsà ń bọ̀ tóun ò ní jẹ́ kí ìtẹ̀síwájú orí òun mọ̀ tó bì kan náà gẹ́gẹ́ bí ọmọbìnrin gẹ́gẹ́ bó ṣe sọ ìyẹn ní apá àbí ibẹ̀ yẹn ní igun bí ibẹ̀ yẹn. Ẹ gbọ́ ó di ìlú Èkó ọgbọ́n Èkó akéte ìlú Èkó tẹ́ pé kí n mọ̀ kí ọ́ wàhálà mọ̀ ṣẹlẹ̀ níbẹ̀ torí pé bí èèyàn jorí àwọn bá kọjá yóò mọ̀ fún ẹkún níbi ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n ní kọ̀ńténà kan rèé tírélà tó gbé kọ̀ńténà sẹ́yìn ní agbègbè Alápẹ̀rẹ̀ ní ìlú Èkó. Kọ̀ńténà tó tóbi 40 fúùtù yìí ìwọ̀n 40 bàtà. Wọ́n ní kọ̀ńténà ọ̀hún ló mọ̀ ṣe bẹ́ẹ̀ ló yẹ̀ gẹ̀rẹ̀rẹ̀ kúrò nínú ọkọ̀ ẹ mọ̀ pé agbárí ọ̀tọ̀ kọ̀ńténà ọ̀tọ̀. Wọ́n ló yẹ̀ kúrò nínú agbárí ẹ̀ ni ló bá rọ́lu ọkọ̀ Nissan mọ́tò ayọ́kẹ́lẹ́ kan ilé tí wọ́n ní plate number jẹ́ ABJ 692BG. Wọ́n ní ilé tí wọ́n ní driver ẹ̀ nígbà tí kọ̀ńténà ẹ̀ rọ́ọ̀lù tó dà lórí pé ní driver lose control wíwa ọkọ̀ yìí. Wọ́n ní driver lose ẹ̀ lórí pé òun ti ń sa eré àparíjídé tẹ́lẹ̀ eré tóun lẹ̀ ń sá ti pọ̀ jù. Wọ́n ní ibi driver yìí ti ń sáré ó di gbàgbà ibẹ̀ ló ti rọ́ọ̀lù ọmọbìnrin yìí. Bàbá ń sọ̀rọ̀ nípa kíni ọmọbìnrin eléyìí tí wọ́n ní wọ́n rọ́ọ̀lù yìí tí wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́mọbìnrin gba ìkú lọ́wọ́ ẹbọra o tó dẹ̀ di àárọ̀ ọ̀hún ní kíá mọ́sá ní wàràǹsísà nígbà táwọn ìgbìmọ̀ LASTMA àti ìlú Èkó máa fi débẹ̀. Wọ́n ní nǹkan ti bàjẹ́ ṣùgbọ́n wọ́n ti gbé òkú ọmọbìnrin ó di mọ́ṣúárì ní apá àbí ibẹ̀ yẹn. Wọ́n ní ó ti di mọ́ṣúárì o. Ṣé ẹrẹ́ni tó wa tírélà ilé tí kọ̀ńténà já wọn ní ó pòórá. Wọ́n ní ṣùgbọ́n nǹkan kan ò mú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ yìí o. Ẹni tó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọ́n ní wọ́n rí òun wọ́n dẹ̀ ń bí pé tọ̀ bó ló ṣe fẹ́ jẹ́ báyìí ní ìgbà tí ọ̀gá àwọn LASTMA ní agbègbè ibẹ̀ yẹn Mr Adébáyọ̀ Taofeek ti ń confam ní ó ṣẹlẹ̀ ọkọ̀ máàkì ní ilé tó jẹ́ tírélà. Wọ́n ní òun ní
ó ṣe kọ̀ńténà ẹ̀rọ lu ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lélẹ́yìí tí ẹni tó wa tírélà ọ̀hún àti mọ́tò bọ́ẹ̀ wọ́n ti sá lọ ní kété tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀, ṣùgbọ́n ọwọ́ àwọn tẹ dírẹ́bà ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ṣùgbọ́n kí làwọn fẹ́ ṣe torí àwọn náà mọ̀ wípé òun kọ́ ló jẹ̀bi, òun kọ́ bí ó ṣe tírélà eléyìí tí kọ̀ńténà tó lọ yẹ̀ lu ọkọ̀ yìí lápá bí ibẹ̀ yẹn ní igun bí ibẹ̀ yẹn. Ẹ̀yin ọmọ Nàìjíríà jàgínníyàdò ni ẹja mọ́ jó báyìí torí pé kí ni ìdùnnú ṣubú láyọ̀ o. Bá a bá ń sọ̀rọ̀ nípa owó dọ́là àti náírà, wọn ni ó mọ̀ tí ń fẹ́ bá a ṣe fẹ́ kó rí ti ń rí bẹ́ẹ̀ o. Wẹ́rẹ́ ọ̀rọ̀ ti ń gbọ̀ wọ́n ní báyìí níbo náírà ti di 1,200 báyìí 1,200, wọ́n ní ẹyọ kan dọ́là ti di 1,200 o ní apá àbí ibẹ̀ yẹn. Kódà gan àwọn òmòye ti sọ wọ́n ní láìpẹ́ dọ́là ń bọ̀ wá 900 1,000 nínú oṣù tá a wà yìí kó tó parí, ó ní dọ́là ó di 900 1,000, ó kéré pé àti ẹ̀wà irú ẹ̀rọ ní 1,000 torí pé kí ni wọ́n ní iṣẹ́ ń lọ o. Ọmọ àyẹ̀wò iṣẹ́ ń lọ nìyẹn. Ọ̀ṣun báyìí wọ́n ní náírà náà ti ń já rẹ̀ gbà lọ́wọ́ dọ́là pé èyí tó nà mí tó àgbà àyàmọ́ nà mí pa, sọ fẹ́ nà mí pa ni jẹ́ nà mí jojúmọ́, ọlọ́run náà ti ń na tiẹ̀ padà o. Lélẹ́yìí tí wọ́n ní ẹyọ kan dọ́là báyìí ó kó òǹgbẹ́nu sọ́hùn, ó ti di 1,200 instead 2,000 plus 1 kìíní kan eléyìí tí ń jẹ́ bí ọjọ́ mélòó kan sẹ́yìn bẹ́ẹ̀ bá gbàgbé láti January ọdún yìí. Ìṣọwọ́sígbẹ́nu òkè yìí lágbára, ìyẹn ti dọ́là tó fi jẹ́ pé ń na náírà nàkúnà ni. Ẹ jẹ́ ń fi ìròyìn eléyìí káàdì ẹlẹ́yìn eré ìdárayá ni ní orílẹ̀-èdè Germany nínú líìgì Germany yẹn German Bundesliga lélẹ́yìí tí wọ́n ní láti bí 120 years tí wọ́n ti dá líìgì yìí lẹ̀, wọ́n ní ṣé ẹ rí ikọ̀ Bayern Munich òun nífẹ̀ẹ́ ń dominate wọn ju bàbá tiẹ̀ ká dáadáa bí ọdún 11 sẹ́yìn báyọ̀ ní ikọ̀ Bayern Munich ní gba líìgì ọ̀hún nígbà wọn ní, ṣùgbọ́n ní báyìí omi tuntun ti rú ẹja tó ti wọnú odò. Bàbá sọ̀rọ̀ nípa àwọn ọmọ ogun Xabi Alonso ikọ̀ Bayer Leverkusen, wọ́n ní ikọ̀ Bayer Leverkusen mọ̀ sí bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lélẹ́yìí tó jẹ́ wípé ó kú òǹgbẹ́nu sọ̀wọ́n ní àwọn ni wọ́n gba líìgì tọdún torí wọ́n ti gbà o, líìgì ọ̀hún ti bọ́ sí wọn lọ́wọ́. Ní Bayer ń retí pé káwọn ó tún gba ẹlẹ́ẹ̀kejìlá léra, ṣùgbọ́n èrò ń tènìyàn ṣíṣe ní tọlọ́hun ọba. Lọ́dún tó lọ ní ikọ̀ Borussia Dortmund gbìyànjú àti gba líìgì tó jẹ́ pé ní gángan tó ní parí ìfigagbága èyí tán gbá ibẹ̀ ní líìgì ọ̀hún ti bọ́, ṣùgbọ́n ní báyìí Bayer Leverkusen iṣẹ́ tí Borussia Dortmund ò lè ṣe ní sáà tó kọjá Leverkusen ti ṣe báyìí pé tó ẹ̀yin Bayern Munich ẹ̀yin nìkan kọ́ dálé ayé fún o, kí ló dé ládùn 11 léra ẹ̀yin lẹ́ ń gbà. Ní báyìí àwa náà ti gbà pẹ̀lú àmì wo 99 79 point blé níbẹ̀ dẹ̀ ní ó tún kù máàcì 5 tó fẹ́ gbá o, máàcì ìtàn ó kù 5, ṣùgbọ́n ìtàn fi ń la Bayern Munich 16 point níṣẹ́ ẹ̀dẹ̀ mọ̀ wípé máàcì 5 ọ̀hún 15 point lòun ìtàn fi gbé líìgì fún wọn nìyẹn o. tá bá tiẹ̀ pàdánù márùn-ún tó kù 15 point yóò ìtòkù point ẹyọ kan, ìyíwájú yóò wáyé pé Bayer Leverkusen ní champion ní apá abibẹ̀ yẹn. Àwọn èèyàn ti ń kí wọn lórílẹ̀‐èdè Germany káàkiri àgbáńlá yìí pé tọ̀ well done ẹ̀yin ọmọ ogun Xabi Alonso, olùkọ́ni wọn Xabi Alonso ọmọ orílẹ̀‐èdè Spain tó ti jẹ́ agbábọ́ọ̀lù ńgbà kan rí fún ikọ̀ Real Madrid pẹ̀lú Liverpool, kódà ó gbá bọ́ọ̀lù nínú ikọ̀ Bayern Munich orílẹ̀‐èdè Germany náà kó tó wá di olùkọ́ni nínú ikọ̀ Bayer Leverkusen. Ẹ kú oríire làwọn èèyàn ń kí wọn o níbi ibẹ̀ yẹn ní level bí ibẹ̀ yẹn gangan. Ẹ̀yin tí a ìròyìn àjààbálẹ̀ òní jù báyìí lọ fún ti òní kó dúpọ̀ púpọ̀ Ọlọ́run bá ní fún ni. Yorùbá nation ẹ má jà kó mẹ́rin dà sí ilé ẹ̀sìn, ẹ má jà darú pọ̀ lọ́sàpọ̀, ẹ má jà ṣe wípé ẹja fi bí ilé ìṣiṣẹ́ láàbí bó ṣe wọ́n mọ̀ ọ́ torí pé àṣegbé kan ò sí àṣepamọ́ ló wà. Orúkọ mi ò yípadà Abídèmí Yusuf ọmọsọkùnrin kó gbóhùn nílò mi nípa lílo ọmọ létí ìjọba wọn yóò bọ́kàrẹ̀ yín àbàrà funfun ọkà àbàrà mi níjọ. Ìkànnì Sanpatis Radio TV lẹ́ ń gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe kíni, ẹ bá wa subscribe sí YouTube, kẹ wá follow wa, kẹ like wa, kẹ comment lórí gbogbo ìròyìn wa. Sanpatis Radio TV ìròyìn àjààbálẹ̀ orókè fótó ní bọ́bádọ́là àtúnlọ́ àǹfààní àti máa pàdé ó dìgbà kan náà.